bàbá lọ àdé tìrẹ̀gẹ́ bàbá lọ àdé kódekóde kódekóde là ń takòtò bàbá lọ àdé o ojú yìí kò ní fọ́ òye ojú yìí kò ní fọ́ o ẹ̀yin tẹ̀m̀bẹ́ wá tẹ̀m̀bẹ́ tètò wá SOWE DITAN ẹ̀yin tẹ̀m̀bẹ́ wá tẹ̀ ń wo ètò yìí o ojú yìí kò ní bọ́ o. A kí gbogbo yín o gbogbo ọmọ kóòtù òjíire bí ara ò lè bí ara ó máa lè o àwa ni o àwa náà kọ́ Elédùmarè Ọlọ́run ọba ló ń fún wa ṣe orúkọ tèmi ò yí padà o Ọlálérè Abdulateef lórúkọ tèmi ń jẹ́ ìyẹ̀rú ọ̀kín ń gbogbo lẹ̀kílẹ̀ bẹ́ẹ̀ ni lórúkọ iléeṣẹ́ wa iléeṣẹ́ alálùbáríkà iléeṣẹ́ AAAJIBOLA Global Ventures Limited àwa la tún ti dé lónìí o àwa la lọ àìsàn ti dé bá lọ àìdé kódekódé wà ìlà takòtò ẹ̀rí pé tá a bá takòtò rán yín àfọ̀ kọ́ ní báyìí gbogbo ní ó bá dé ẹ̀yọ́ ọmọ kí ẹ lè máa tẹ́ ń pè lókòtò tọ́ ibo là ń lọ lẹ́nìí ibi tá à ń lọ ò jìnnà ibi tá a yà lọ́pọ̀ ǹjẹ́ kí ni a fẹ́ mú wálé ni mo tún rìn bẹ́ẹ̀ mi ṣe rìn ni o mo ti lọ fetí kọ́rọ̀ mo lọ fetí gbéyàwó ọ̀rọ̀ wálé mo bá ní bàbá mi o ẹ̀kú ìyálẹ̀ ta o ta lólúwa rẹ̀ mọ́lẹ́mi ìyẹ̀rú ọ̀kínkọ́ mọ́lẹ́mi náà ni bàbá ní mo fẹ́ lọ oko mo fẹ́ lọ wo kọ́pẹ́ ṣùgbọ́n ńgbà mo ti gbọ́ ohùn rẹ̀ ńgbà tó ti àgànrán rì báyìí mo ní ń padà pé ọmọ mi tó lọ́rọ̀ tó fẹ́ bi mí léèrè nù ǹjẹ́ kí la tún rí gbọ́ lónìí mo ní bẹ́ẹ̀ ni mo tún lọ mo tún ti dé o mo ní mo gbọ́rọ̀ kan tí wọ́n sọ ni wọ́n ní bó wọ́n ti sọ wọ́n ní aràrá tó fẹ́ gbá òmìrán létí ó gbọ́dọ̀ ti gbẹ́kẹ̀lé àkàbà ni mo ní bàbá kí ni járàrá kí ni jómìrán kí ni jákàbà ẹ̀bá ni ọmọ mi n tá àbá máa ṣàgbà ẹni lóòótọ́ wọ́n ní bọ́lọ̀ ń ṣe dá oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ wọ́n ní àwọn tá à ń pè lára ara yìí àwọn nínú wa lọ́lọ́run dá wọn sí àtàpá àtẹsẹ̀ wọn èyí ga ju déédéé ìdí èèyàn lọ aràrá wa yàtọ̀ ọ̀tọ̀ ní aràrá ọ̀tọ̀ ní èèyàn kúkúrú má sì mí gbọ́ èèyàn kúkúrú yàtọ̀ sí aràrá gbogbo gíga wọn èyí ga ju bí ẹsẹ̀ bàtà méjì àtààbọ̀ lọ bẹ́lẹ́dùwà ṣe ṣẹ̀dá wọn tí wọ́n nìyẹn èèyàn kúkúrú ń bẹ tó jẹ́ pé olódìwà dá wọn kúkúrú ni àwọn là ń pè ní akúrú yẹjó àwọn tí wọ́n bá ga àá pè wọ́n ní agùntàṣọ́ lò ṣùgbọ́n àwọn ìran àràrá yìí àtọwọ́ àtẹsẹ̀ wọn gbogbo wọn èyí ga ju ìbàdí ọmọ èèyàn lọ ṣé o wá rí àkàbà igi méjì tá a kàn pọ̀ tá a fi igi méjì tá a nà sílẹ̀ báyìí tá a wá kan kéékèèké mọ́ láàrin tá a fi sópọ̀ tá a fi okùn wá pọ̀ tàbá a fi nǹkan mú ni wọ́n ń pè ní àkàbà tó jẹ́ pé a lè máa gùn lọ sókè títí tá a fi dókè ilé òun là ń pè ní àkàbà wọ́n ní ayé ìgbà kan wọ́n ní mọ̀kùnrin wà wọ́n ń pè ní wúrúkú mojínde òní aràrá gbogbo rẹ̀ kò ga jù báyìí lọ kò ga jù bí mo ti sọwọ́ yìí lọ ẹ̀yà ara rẹ̀ sì pé jẹ́ pé gbogbo ọwọ́ rẹ̀ kò jù báyìí lọ púnpú ẹsẹ̀ náà kò jù púnpú lọ Bẹ́lẹ́dùà sì dá wọn tí wọ́n nù. ó wá ń sin adìẹ yìí ó wà lẹ́kùnrin rẹ̀ ńlọ máa ń tó bá ti jí láàárọ̀ á gbé kùkú adìẹ mélòó náà ló fi ga ju kùkú adìẹ ọ̀hún lọ àti kùkú adìẹ àti ọkùnrin wúrúkú mojínde wọn ò fẹ́ ga jura wọn lọ àgò ọ̀gá tó báyìí déédéé rẹ̀ náà lọkùnrin dáhùn wí. òun wò wípé òun ò lè má dá òun ò lè ṣiṣẹ́ àdá tí ó mú gan àdá ga jù lọ àdá tá a fi sẹ́ko ṣùgbọ́n tó ń bá ta díẹ̀ yìí tó bá dìgbà tọdún máa ń bọ̀ òun náà ó ta òun náà ó lè fi ṣòwò gbogbo èrò ọkàn rẹ̀ nù ń gbà náà. ọkùnrin kan wà òmìrán ni tó bá fẹ́ ká obì kò nílò kó sì ẹ̀ máa lọ wá akọ́rọ́ àbí dòjé ọwọ́ ní ọ̀nà sí báyìí tí ó fi já èso obì àpòpọ̀ obì lókè ọwọ́ à ń lọ lẹ́yìn àbà lọ́wọ́ rí i pé àwọn adìẹ ló yé ẹyin dàálẹ̀ yìí tẹ́yìn ń lọ síbi 15 lọ́ba sífìlà rẹ̀ ọwọ́ akẹ́yìn adìẹ ló ń kó sínú rẹ̀ ló wá kó ẹyin adìẹ ó kó gbáà lọ́ba fún un lẹ́nu ní bá ń relé wúrúkú mojínde ló bá ní èyí ti ṣe ẹyin adìẹ òun ó sì ní gbóhùn ò lè ṣiṣẹ́ òun ò lè ṣàbọ̀ ọwọ́ akẹ́yìn adìẹ òun ó kó sínú fìlà ó fẹ́ máa kó lọ
ó lè lọ o ó lè lọ o ṣùgbọ́n ó gbẹ́sẹ̀ méjì báyìí ó ti délé kò sì lélé bá torí pé gbélédùn àṣẹ dá ọ̀gá jùgò lọ́n tiẹ̀ kò lélé bá ọba sọ fún gbogbo àwọn ọ̀rẹ́ rẹ̀ pé bàbá yìí sì rí mi báyìí ọyàn mi jẹ èmi náà gbẹ̀sẹ̀ tó bá dọjọ́rọ̀ ibi tí mo ti lọ mẹ́mu lèmi náà ti gọ̀dé làwọn èèyàn bá fi rẹ́rìn wọn ni ó lè ó máa ń kọjá ìyè ara rẹ̀ pọ̀ ìwọ gúrúkú mo jíǹde ó gàdé dé orókún rẹ̀ orókún ẹ mọ̀ tá à ń pè lórókún ìbàdí nì orókún nì ó gàdé bí orókún rẹ̀ ó ti ṣe gbẹ̀sẹ̀ ó ní ẹ máa wò ó ti wá lọ bẹ àwọn ọ̀rẹ́ rẹ̀ wọ́n ti á bá wá igi méjì gbọ̀rọ̀gbọ̀rọ̀ tó gùn dáadáa wọ́n wá fi kéékèèké wọ́n fi dá láàrin wọ́n fokùn wá pọ̀ dáadáa wọ́n ti wá gbé àkàsọ̀ wọ́n ti gbé ti ẹ̀gbẹ́ ibi tí ọmọkùnrin òmíràn ń gbé mẹ́mu tó bá dọjọ́rọ̀ bó ti wá di ìrọ̀lẹ́ ó ti wá yọ kẹ́lẹ́kẹ́lẹ́ kán ó ti tọ àkàbà ó ti tọ dókè lọ́la létí láì bó ṣe la létí láì báyìí ọkùnrin wé èyí tó yíwọ́ ìbáyìí ọkàn gbọ́n kínní àkàbà ni àfi rí wọn gan yá àfi wọ̀ ńlẹ̀ ló ní ọkùnrin ó sì yàn mí jẹ orí mi báyìí ó sì yàn mí jẹ ayé bàbá wọn dá sí lọ́wọ́ bá dá sí rí ni àwàdà ni wọ́n sá àtòmìrán àti àràrá wọn kó wọn délé ọba ló bá wọn yanjú ẹ̀ ọba wọn dájọ́ bó ti tó àti bó ti yẹ wọ́n ní ibi tí òwe ti ṣẹlẹ̀ tó ti gbé wáyé nù pé àràrá tó lóun ó gbómìrán létí ó ti gbẹ́kẹ̀lé àkàbà kó tó ṣe bẹ́ẹ̀ ni wọ́n ní ibi tó wẹ̀ ti jáde náà nù. bàbá mi ò bá dọ̀bálẹ̀ ẹ̀yin yẹn wá ṣé ẹ ti mọ̀túmọ̀ tó wà ń bẹ̀ báwọn ọ̀tọ̀ làràrá ọ̀tọ̀ lèèyàn kúkúrú ọ̀tọ̀ lòmìrán a ti mọ̀ yàtọ̀ nínú àwọn méjèèjì a sì ti mọ̀ tí wọ́n pè ní àkàbà a lè pè ní àkàsọ̀ a lè pè ní àkàbà nta fẹ́ fàyọ̀ ń bẹ̀ náà nù torí ẹ má gbàgbé gbogbo àwọn nǹkan tí à ń ṣe wọ̀nyí a máa béèrè ìbéèrè ń bẹ̀ tó bá dọjọ́ iwájú lélẹ̀ ta ti ṣe sẹ́yìn tẹ́tù máa dáhùn rẹ̀ tẹ́tù máa fi ṣèfàjẹ́. níjẹ́ àyà àjẹjọ nígbà tá a fẹ́ kúrò lórí ètò yìí mo pè wọ́n mo ní ọjọ́ tábẹ́rẹ́ bá bọ́ sínú sáàgó lọ́jọ́ náà là á tó mọ ìyá ọmọ alápá tínrín tó bá yẹ ẹ bá bó ti jẹ́ nu ká tó máa lọ lẹ́nìí á tún wá ju òwe kan síta tẹ́ ẹ bá wa túmọ̀ rẹ̀ tó bá di ọjọ́ mẹ́jọ ẹni bá ti lè gbà ẹ̀bùn ti wà fún. ohun tá a fẹ́ gbé yẹ̀wò lẹ́nìí ọ̀dà ẹ̀ mọ̀jà sọ òwe lónìí kẹ́ ẹ má sọ pé òwe wa ó ti le jù kò sì le àfi ń kọ́ra wa lẹ́kọ̀ọ́ Yorùbá ni. a kì í torí pé obìnrin bùrẹ́ wà ẹ jẹ́ sọ kó lè yé wa báwọn a kì í torí pé obìnrin bùrẹ́ wà ẹ parí òwe wọn bó ti jẹ́nu o tọ́ ètò àrí lónìí ní kílódé ọmọ gbọ̀n ìdọ̀tí sí lórúkọ iléeṣẹ́ wa AAAJIBOLA Global Ventures Limited láàmú dágbére lónìí ǹjẹ́ ọpẹ́ ní fẹ́lẹ́dùmarè ọba ìyanu táṣe tó tèmi tó yá orí dáadáa o gbogbo olólùfẹ́ ètò wa SOWE DITAN o ó dìgbà kan náà ká tún fi rè pàdé o ọba Elédùmarè kò ní jẹ́ ká súra wa o ètò yìí àwa la ó máa ṣe ẹ̀yin lẹ ó máa gbọ́ wa àtàwa tá ń ṣètò àtẹ̀yìn tẹ́ ń gbètò tiwa ìpàdé wa kò ní í rán mu o àbọ̀ ló mọ̀ dá o ó tún dọjọ́ mẹ́jọ o SOWE DITAN.